àsìkò eré àsìkò ayọ̀ ni ìgbà yìí máa jẹ́ fún gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, ẹ jẹ́ ká ṣe pápápá kí wọ́n ṣe aláìkíyìn ni, torí pé ewúrẹ́ tó wọlé tí ò júbà ó dẹran àmúso, àgùntàn tó wọlé tí ò júbà ó dẹran àmúgbààwẹ̀. Ọlọ́run bá ò ní jẹ́ ká dẹran àmúso, a sì ní dẹran àmúgbààwẹ̀. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wo ètò wa tẹ̀dẹ̀ ń bá wa subscribe sí ilé iṣẹ́ wa. Àdúrà nìkan náà lèmi ní láti máa fún yín, torí mo nígbàgbọ́ pé àdúrà nígbà agbára kọ́, mímọ̀ ṣe wa kọ́, kò sí nǹkan tá a mọ̀ ṣe. Ó wù yín kẹ́ ẹ máa wò wá, ó wù yín kẹ́ ẹ máa gbọ́ wa ni. Ṣùgbọ́n ibi tẹ́ ti wá mú owó dátà náà, ibẹ̀ ọlọ́ọ̀bá ò ní jẹ́ ó dí lágbára Ọlọ́run. Àmì ní kẹ́ ẹ bá mi ṣe. Ibi tí ẹ ti ń rí owó ná, ibẹ̀ ò ní dibi tẹ́ ẹ̀ ti ní rówó ná mọ́, àfi tí ọba tún máa lé sí i. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń subscribe sí ìkànnì wa, tẹ́ẹ̀sì ń bá wa wo iṣẹ́ wa lóòrèkóòrè, àtàwọn tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wò wá, àtàwọn tó ti ń wò wá tẹ́lẹ̀ náà, lágbára lọ́wọ́ Ọlọ́run, nǹkan ìgbéga, ayọ̀, ìdùnnú ó máa wá sínú ilé yín. Nǹkan rere tó máa ní ọ̀tá yín lára pé àṣelágbájá ilé ìrógolo, Ọlọ́run bá a ṣe fún yín. Ẹ mọ̀ bá wa subscribe sí ìkànnì wa, lágbára Ọlọ́run. Bí ẹ ṣe ń subscribe yẹn, lọ́lọ́run máa mú ohun rere padà bọ̀ sípò nínú ayé yín. Nǹkan tí ẹ bá ti sọnù tẹ́lẹ̀ á padà síbẹ̀. No, nǹkan tí mo wá ṣe lénìí kì í ṣe nǹkan tó lágbára, ṣùgbọ́n nǹkan tó gba èrò àti àkíyèsí ni. Pàápàá jùlọ kì í ṣe ìròyìn mọ́ wípé gbogbo wa la gbọ́ ti interview tí ẹ̀gbọ́n wa bàbá wa Òjó Pàgógó tí wọ́n ṣe lórí ìyàwó wọn. Àwọn èèyàn tí wọ́n ń fojú oríṣiríṣi wò ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀, nítorí wípé pàápàá jùlọ àwọn obìnrin wọ́n ní láti fi ojú ìbínú, wọ́n ní láti fi wò ó. Ìdàkejì sì tó rèé, béèyàn bá ń bínú, tó bá jẹ́ pé èèyàn ń bínú, mo máa ń sọ pé kéèyàn máa ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mi ò tó sọ fún ẹ̀gbọ́n mi Òjó Pàgógó pé àṣìṣe díẹ̀ wà ńbẹ̀ nínú interview tí wọ́n ṣe, níbi tí interview yẹn ti dàbí pé wọn ò pọ́n ìyàwó tó wà nílé léni. Ṣé rí bọ̀dá mi Òjó Pàgógó, ayé ti dáyé social media yìí sì ní agbára díẹ̀. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá ṣe lénìí, ọ̀rọ̀ ọ̀tàn ni lọ́la. Mi ò mọ̀rú nǹkan tí ò bá ṣẹlẹ̀, ọ̀rọ̀ fámìlì yín ni, ọ̀rọ̀ ìdílé yín ni, gbogbo ohun tí ò bá ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè pè ń pé ẹyẹ wa rojọ́, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ fi sọ báyìí, kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ìyàwó yín tí ò sí mọ́ ìyá wa ni ẹ pọ́nlé ju ẹni tó wà pẹ̀lú yín lọ. Ìbéèrè tí ó ń tasẹ̀ wàìwàì nínú àwọn ènìyàn tọ́pọ̀lọpọ̀ pè mí fún pé kí n bá wọn bi yín léèrè, wọ́n sì ní gbangba ni, mi gbọ́dọ̀ jẹ́ kó jórí fóònù lára àwọn olólùfẹ́ yín, àwọn olólùfẹ́ mi ni. Wọ́n nígbà tẹ́ ẹ ṣe interview yẹn, ṣé ẹ mọ̀ọ́mọ̀ láti yẹ̀yẹ́ ìyá wa tó wà nílé, tó wà láyé, tó sì wà láàyè, ìyẹn Mojí Afọláyan? Wọ́n ní bí bẹ́ẹ̀ bá kọ́, kí ló dé tó jẹ́ pé nínú interview yín kò sí àǹfààní fún Mojí Afọláyan tí gbogbo ènìyàn mọ̀ yín, tí wọ́n sì mọ̀ wípé àwọn ọ̀gbọ́n nǹkan kan nípa rẹ̀ láì darí, pé kò bá yín lójú jẹ́, kò yẹ̀yẹ́ yín rí, pé kí ló lè fà á? Ìyẹn ìbéèrè kan nìyẹn o. Ìbéèrè kejì, ọ̀pọ̀ nínú wọn ló béèrè wípé kí ló ṣe gangan. Mo wá ní ìtò ṣẹlẹ̀ àwa ò mọ̀, ṣùgbọ́n kò sí nǹkan tí ò bá rí kó ṣẹlẹ̀ sà. Ẹ má bínú o, tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi ń sọ fún yín ẹ̀gbọ́n mi. Bí ìjà bá wà láàrin ọkọ àtìyàwó, lára ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ wa náà ni, kò yẹ ká gbé hàn sí gbangba, kò yẹ kí gbogbo ayé ó tiẹ̀ wá mọ̀ wípé ìjà yẹn ń wáyé, kì í tó wá ṣe láàrin ẹ̀yin àti Mojí Afọláyan. Ṣé sísá Mojí Afọláyan kò ṣe dáadáa rárá rí?
nínú gbogbo interview yín tí ò bá wá ṣe dáadáa rí kí ló dé táwọn ayé ò gbọ́jà yín kí wá ló dé tó jẹ́ pé lójú ayé ẹ̀ lójú ẹ̀mí ẹ̀ tó sì wà láyé tí kú kan ò ní pa ẹ̀yìn tó bá wá kù díẹ̀ káàtó tẹ́ ẹ̀ sì jọ ń gbé tẹ́ ẹ̀ fira yín lẹ̀ ó mì pé ìwà tí ò bá ní lọ́wọ́ ó ṣe faramọ́ ni kò pa yín lọ́mọ kò ṣe yín léṣe kò dójú tì yín bí àwọn kan wọ́n sọ pé wọ́n rí bí wọ́n rí lọ́hùn kò dẹ̀ ń ṣèyẹn social media tó ń gbéra rẹ̀ káàkiri ó sì lójú pátí tí wọ́n ló ń lọ ìtàwọn yẹn sọ ni mò ń sọ fún yín o gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi èmi tó wá rò wípé lóòótọ́ tí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣẹ nígbà tára ayé ò bá ṣe dáadáa láàrín ti ara ọ̀run àmọ́ síbẹ̀ sá gbogbo àìṣe dáadáa tí àǹtí Mojí ẹ má bínú ó sì fi yín lọ́kàn balẹ̀ bí ọ̀bá wa fi yín lọ́kàn balẹ̀ láàrin ara yín bẹ́ẹ̀ bá yẹ̀yẹ́ Mojí Afọláyan láì dárúkọ ẹ̀ nínú interview yẹn gbogbo àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àti lóbìnrin gbogbo àwọn olólùfẹ́ Mojí Afọláyan lọ́kùnrin àti lóbìnrin lẹ́yẹ̀yẹ́ torí tó bá fi mú yàn pọ́n òkú ọ̀run lé gbogbo wa náà láàlọ́ bẹ̀ I appreciate wọn to God who made me ìyá wa lẹni tí à ń sọ nípa èyí kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn kọ́lọ́n Olódùmarè kó wà pẹ̀lú wọn níbi tí wọ́n wà lọ́hùn kára ọmọ ní wọn lọ́hùn kára ìbá níyàn lọ́rùn ká má jọkùnrin ká má jẹkò ló gbogbo ayé ló appreciate màmá ẹ̀ inú wọn dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe pọ́n wọn lé wọ́n wá ní ṣé ẹ̀ tiẹ̀ wá fi ìṣẹ́jú kan sọ pé ókè Ọlọ́run yàn fún mi o bí ẹni tó lọ bó ṣe hùwà sí mi náà lélẹ̀ tí Ọlọ́run fún mi even kẹ́ tiẹ̀ wá pretend gẹ́gẹ́ bí ìlú mọ̀ká gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé olólùfẹ́ ẹ̀yin méjèèjì wọ́n fẹ́ràn ẹnìkan nítorí ẹnìkan wọ́n fẹ́ràn ẹnìkan nítorí ẹnìkan ni ṣé a mọ̀ tara wa jẹ àwọn olólùfẹ́ yín pọ̀ látara Mojí Afọláyan pé bàbá yìí ló fẹ́ ọmọ Adelove àwọn olólùfẹ́ Mojí Afọláyan wọ́n pọ̀ látara tiyín náà ẹ wà àwọn couples yìí kò sẹ́ni tó gbọ́ dáradára láàrin yín rí ilé ìwà dàbí ẹni wípé Ọlọ́run má jẹ́ ká rí wàhálà gbogbo ìgbà tí Mojí Afọláyan bá wá rántí irú interview tẹ́ ṣe yìí yóò máa jẹ́ bànújẹ́ ọkàn fún bẹ́ẹ̀ ni ó sì máa jẹ́ fáwọn ọmọ ẹ̀ ṣé mọ̀ pé ẹni tá a bá fojú pé kò dáa wò a ní fẹ́ràn àwọn ọmọ ẹ̀ náà mọ̀ wá rò wípé bàbá àwọn ò fẹ́ràn ìyá àwọn èèyàn wá mú ọ̀tá wọlé fúnra ẹ̀ tó bá wá yá àwọn ọmọ yín ò tọ́jú yín o ṣùgbọ́n ẹ mọ̀ pé kò sí téèyàn lè ṣe láyé lọ́kùnrin àwọn ọmọ wa wọn fẹ́ràn ìyá wọn gan wọn àti ẹ̀fẹ́ kí nǹkan kan ṣe ìyá wọn kì í ṣe pé wọ́n fẹ́ kí nǹkan kan ṣe bàbá ṣé bí àìmọye nǹkan lẹ́yìn náà ó ti ṣe gẹ́gẹ́ bí òṣèré tíyàwó yín ó ti gbọ́ tí ó ṣe bí ẹni pé ò gbọ́ tí ò bá yàn jà tí ò bá yàn pariwo kò sẹ́ni tó mọ̀ a lè béèrè pé ṣé ẹ bá ọkùnrin lórí Mojí ni ló ṣe lè tó bẹ́ẹ̀ tí ò ṣe fi tẹ́ ẹ̀ ṣe fi àyè àpọ́nlé ìṣẹ́jú kan sílẹ̀ fún irú àṣìṣe wo ni ìbá jẹ́ àwọn obìnrin tẹ́jọ́ lólùfẹ́ yín bínú kì bá dẹ̀ sàn sáà ẹ̀gbọ́n mi àlàáfíà ni fún yín kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe gbogbo ohun tí ò bá rí kó ṣẹlẹ̀ ẹ lọ yanjú ẹ̀ nítorí ọkọ àtìyàwó tí wọ́n fi ń tọrọ níyín ẹ̀yin méjèèjì tó bá jẹ́ pé àárín yín ò pilẹ̀ darí á ti gbọ́ bẹ́yìn ò gbé jáde tẹ́ ẹ̀ bá fira yín lọ́kàn balẹ̀ rí á ti gbọ́ ebẹ́ ilé àwọn tẹ́ ń bá gbé Mojí Afọláyan lọ́rẹ̀ẹ́ ẹ̀yin náà lọ́rẹ̀ẹ́ àwọn alábùsí ó ti gbé jáde sọ́wọ́ àwọn bloggers ìgbé ayé tẹ́ ń gbé ní ìgbé ayé dáadáa ẹ̀yin méjèèjì táyé fi fẹ́ràn yín tí ò bá ti sọ̀rọ̀
ẹ bọ́kùnrin lórí ìyàwó yín. Even tẹ́ ẹ bá gbọ́ ó lè jọ́rọ̀ òkèrè, gbogbo tí ò bá ṣe tẹ́ ẹ fi ṣe irú interview yẹn tẹ́ ẹ fi dáko ẹ lọ tọrọ àforíjì. Ọkùnrin ni wá, ìgbẹ̀yìn ní kẹ́sì jẹ́ ká máa rò. Lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń dá àwọn obìnrin lẹ́bi, a máa ń sọ pé wọ́n kọ́ ọmọ sí wa tí ó sì rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbà a máa ń dá wọn lẹ́bi oríṣiríṣi. Lóòótọ́ ni àwọn obìnrin kan wà tó jẹ́ pé béèyàn bá fẹ́ wọn yóò kábàámọ̀. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé tọ́lọ́run bá ní kó rójú rere Ọlọ́run ó rí látara ìyàwó ẹ̀. Ẹ má gbàgbé ìbẹ̀rẹ̀, ẹ má gbàgbé ìfẹ́ lẹ fi bẹ̀rẹ̀, ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀. Ẹ má jẹ́ kéṣù wọlé sáàrin yín. Èmi ò tó dá yín lẹ́bi torí ẹ̀gbọ́n mi lẹ jẹ́, n tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo kàn tó sọ fún yín pé ẹ lọ tọrọ àforíjì. Ìbá jẹ́ lọ́wọ́ ìyàwó yín, ẹ jẹ́ káwọn ayé orí ẹ̀yin àti ìyàwó yín níta pé interview yẹn mo lè má sọ bó ṣe yẹ ń sọ o, ṣùgbọ́n kò sí nǹkan kan láàrin mi àti ìyàwó mi, ẹ múnú ẹ̀ dùn, kó náà múnú yín dùn bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ látilẹ̀. Torí òní kọ́, torí ọ̀la ni. Nǹkan táwọn èèyàn tó ń wò wá tí wọn ò fẹ́ràn jù láyé ni ká máa wọ obìnrin ńlẹ̀. Àmọ́ àwọn náà tóbìnrin bá ti kọjá àyè àwọn fúnra wọn padà wọ. Èmi ò láǹfààní láti béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ kọjá pé kí n sọ nípa interview tẹ̀ ṣe pé ó kù kékeré káàtó. Bó bá ṣe interview tí ẹ dìídì ṣe fún arábìnrin yìí tàbí nǹkan ìdùnnú tí gbogbo ayé ò rí, ẹ ṣe. Ohun èlò ẹlẹgẹ́ làwọn ìyá wa yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ tán bá ṣe wá tá a bá lè gbé sínú wa ká dẹ̀ parí ẹ̀ láàrin ara wa. Tá a bá fẹ́ sọ fún èèyàn a lè sọ fẹ́ bí. Ẹ̀yin ò fẹjọ́ ìyàwó yín sùn sí o, ká má ṣe mistake o. Ẹ sọ pé ó ṣe báyìí o. Nínú àkíyèsí àwọn èèyàn nínú interview wípé dárúkọ wọn ni mo ti mọ́rọ̀ tèmi jáde wípé wọ́n ní kí n béèrè, àwọn èèyàn sì gbọ́dọ̀ béèrè kí n pè yín àfi kí n sọ sí gbangba. Mi ò dá sí látijọ́ yìí, àmọ́ wàhálà ẹ pọ̀. Kí ló dé kílẹ̀ analyse gbogbo rí lè analyse. Bẹ́ẹ̀ rí pé mo ṣe analysis ní ṣókí ni. Àrùn ojú ni kì í ṣàrùn mú. Gbogbo ẹ̀dá pàápàá jùlọ àwọn òṣèré ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sọ pé bí bàbá yìí ṣe dáa tó, kí ni ìyàwó rẹ̀ ọba ṣe fún un tó fi jẹ́ wípé ará ọ̀run ló gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Lóòótọ́ gbogbo wa la máa lọ, bí ìgbà tẹ́ ẹ já ẹni tó dúró tì í tẹ́ ẹ jọ wà tẹ́yìn náà dúró tì í, bí ìgbà tẹ́ ẹ já wálẹ̀ lójú àwọn ènìyàn. Ṣùgbọ́n wàá gba bòmíì yọ, àwọn ènìyàn yẹn ló wá ń sọ̀rọ̀ wípé rárá o, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ á pọ́n àwọn ìyàwó wa lé tán bá yẹ lẹ́ni àpọ́nlé. Ẹni tó bá yẹ lẹ́ni àpọ́nlé, ẹni àpọ́nlé ni gbogbo obìnrin, ṣùgbọ́n ìwà ló máa ń mú pé ẹni yẹ lẹ́ni àpọ́nlé. Bí a bá ti wá di public figure, ó wá lójú àwọn nǹkan kan tá a lè sọ tán, ó lójú àwọn nǹkan kan tá a lè sọ tán. Nígbà míì under pretense pé anyway ẹni tí rárá kọ́ ni ò dáa. Ẹni tó bá ṣe ibi síyàn lónìí ó lè padà ṣe rere síyàn lọ́la. Ìjà tẹ́ ẹ bá ń jà lásìkò tẹ́ ẹ ṣe interview yẹn kò tí ì sọ wípé wọn ò kì í ṣèyàn dáadáa. Ṣé ẹ mọ̀ pé bá a bá béèrè lọ́wọ́ àwọn náà wọn ò rí wí tẹ́ ì bá rí nǹkan tí wọ́n ṣe wí. Kákan mọ́ lẹ́mí ìdáríjì síra wa, kò sọ ẹni tó sọ pé ń jà o, torí ẹ̀yin náà ti padà jáde o wípé kò sí nǹkan kan láàrin ẹ̀yin àti ìyàwó yín o, ṣùgbọ́n àwọn èèyàn ń béèrè apology. Wọ́n à ní dandan kẹ́ ẹ ṣe, wọ́n ń béèrè ni, pàápàá jùlọ àwọn obìnrin wọ́n ń béèrè ni o. Ká pé ìyàwó yìí ò sínú ilé yín, ó ti lọ, kì bá dáa lójú ayé wọn. Wọ́n náà fẹ́ kẹ́ ẹ pọ́n wọn lé, kẹ́ ẹ sì fìfẹ́ hàn sí wọn. Lórí ti ẹlẹ́kejì,
ìyá wa Queen Salawa Àbẹ̀ní, ìyá mi, mo máa ń pè wọ́n ní grandmother waka tí ò sẹ́lẹ́gbẹ́, Ọlọ́run gbọ́. Lórí pátì kan tí wọ́n lọ láìpẹ́, ẹ mọ̀ pé mi fẹ́ lo fídíò torí àwọn fídíò tẹ́ ti lè rí ni kí mọ̀mọ́ fi yẹn gbà wá lákòókò dátà wọn gan. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn, iná ọmọ ò ní jó yín, àpọ́nlé lẹ̀ ń fún wa, Ọlọ́run ní kàn yín lábùkù. Ẹ jẹ́ sáré lọ́dọ̀ Alájà Salawa. Ṣé ẹ mọ̀ wípé ọmọbìnrin onítíátà ni, òṣèré sinimá, a máa gbọ́ pé ó jáde fún Queen Salawa Àbẹ̀ní ṣùgbọ́n kò dáa kọ. Ọmọbìnrin tí mò ń sọ yìí mi ò ní dárúkọ, ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ̀ wípé wàhálà àbúrò wa yìí wọ́n ló pọ̀, ó láwọn èèyàn tiẹ̀ o, ó láwọn èèyàn tiẹ̀, irú àwọn èèyàn tiẹ̀ tí wọ́n padà bọ̀ sórí afẹ́fẹ́, wọ́n á máa send text message oríṣiríṣi láì chat oríṣiríṣi tí ò tẹ́ẹ̀mọ̀ rò wípé n tá à ń sọ ò dáa nípa ẹ̀. Ìyá ni Queen Salawa Àbẹ̀ní jẹ́ fún tẹ́lẹ̀, wọ́n dẹ̀ close gan, wọ́n close gan o, ó joyè mùsùlùmí. Ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ti wà lórí afẹ́fẹ́, nínú nǹkan tá à ń gbọ́, àwọn èèyàn ní kò sí ẹ̀kọ́ gidi kan tó ń kọ́ àwọn èèyàn tàbí tí wọ́n lè kọ́ lára ẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú nínú eré. Wọ́n ní tí wọ́n bá ti rí, wọ́n ti mọ̀ pé ó fẹ́ bá àyàn kan jà ni. Ṣé ó dẹ̀ yẹ kó jẹ́ gbogbo ìgbà náà níjà ìjà pẹ̀lú àwọn èèyàn? Wọ́n ní Queen Salawa Àbẹ̀ní ìyá wa, wọ́n wá sọ fún pé àwọn tó ń bá jà yìí jáwọ́ ń bẹ̀, tó bá sì continue láti máa ṣe fàájà lórí afẹ́fẹ́, má bá wọn ṣe mọ́ o, torí àwọn èèyàn ń rí àwọn pẹ̀lú ẹ̀ o, kọ́ mọ́ sọ àwọn lẹ́nu pé oníjàngbọ̀n ló ń bá kí ẹ sì mọ̀ pé Queen Salawa Àbẹ̀ní wọn àlágbájá. Lẹ́yìn orí iṣẹ́ wọn, wọn ń ṣàjòjì mi, wọn à lẹ́mìí wàhálà. Tí wọ́n bá lè sọ fún arábìnrin yìí tó jẹ́ pé gbogbo ìgbà ìjà ní lórí afẹ́fẹ́, táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà the same thing náà ni wọ́n ń ṣe fún gbogbo àwọn ènìyàn. Bó ti jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ti ń kúrò, àwọn kọ̀ọ̀kan ti ń rí òótọ́ ti ń sọ wọ́n dòmìnira. Ìyẹn ló wá jẹ́ kí àárín arábìnrin tá à ń sọ òṣèré orí ìtàgé yìí àti Queen Salawa Àbẹ̀ní kó mọ̀ gùn mọ́. Oníkálukú ṣe bí ẹni tó ń lọ. Òkúkú lè sọ pé tí ọmọ èèyàn kan bá ń bọ ọjà dandan ni kí Queen Salawa Àbẹ̀ní bẹ́ẹ̀ jà, ìyá lọ́jẹ́ sí ẹ, wọ́n máa wá píìsì ni. Wọ́n ní dákẹ́ fún wọn, bó ṣe yẹ kí ìyàwó ṣe nìyá ṣe yẹn. Ṣùgbọ́n láìpẹ́ ìlú obìnrin kan ṣe patí, Queen Salawa Àbẹ̀ní ló lọ kọrin bẹ̀. Bí Queen Salawa Àbẹ̀ní ṣe tajú kán tán rí Ìyábọ̀ Òjó, tí arábìnrin yẹn bìlífù wípé ọ̀tá làwọn tẹ́jọ tó máa ń jáde fún Ìyábọ̀ Òjó, ẹ má jẹ́ sọ pé tẹ́jọ máa ń jáde, kọ́lọ́ ń dáríjì mí. Mi ì lè sọ Ìyábọ̀ Òjó náà lè máa jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan o, ṣùgbọ́n mi ò rò pé gbogbo ìgbà ọ̀ráyè orí ẹ̀rọ ayélujára ètò gbé dání pọ̀. Kì í ṣe pé mò ń support Ìyábọ̀ Òjó, tó bá ṣe nǹkan tí ò dáa lé ní máa jáde fún, kò lè lù mí, àbúrò mi ni, ó máa take ẹni tá à ń sọ yìí náà o, ó lè jáde kó lóun ò mọ̀ mí rí o, I don't care, but tó lóun ràn wá àwọn ọmọ ṣe lórí ètò yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa ṣe wà fún analysis. Ẹ já máa kẹ́kọ̀ọ́ nínú ayé, ẹ já kẹ́kọ̀ọ́, òní larí kò sẹ́ni tó mọ̀la. Queen Salawa Àbẹ̀ní wá bẹ̀rẹ̀ sí ní kí Ìyábọ̀ Òjó, wọ́n kì í dórí pé nóbì wàsá, mi ò nílò àti ṣẹ̀ṣẹ̀ máa túnú orin tí wọ́n kọ fún Ìyábọ̀ Òjó. Kì í ṣe pé wọ́n kọrin ọ̀tẹ̀, àwọn orin tí wọ́n ti kọ sẹ́yìn tí gbogbo wa ti gbọ́ rí ni wọ́n fi kí Ìyábọ̀ Òjó, àti pé béèyàn bá wà lágbo kò sóni tí ò lè jáde láti fi kìyàn. Mi ò rò pé ìyá ìgbé sọ́kàn pé torí pé òun àtèèyàn kan ń jà, wọ́n kí kú oríire ti ọmọ rẹ̀. Ẹmọ orin tí wọ́n kọ ń gbà kan, ẹni tó bá ti kéré ìhun yóò máa jẹ́ ààyìn náà, ẹni ní èmi kì í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, torí yẹn ó gbà àkókò. Àwọn èèyàn wá ní ọ̀tá arábìnrin tó jẹ́ pé kì í fẹ́ kéèyàn bọ́ta àwọn ṣe yìí,
ní ìyá ẹni tó jẹ́ ìyá fún arábìnrin yìí tẹ́lẹ̀ yẹn Queen Salawa Àbẹ̀ní ń kì báyìí ìyá ẹ̀ ti forí kó o yóò jáde fún ìyá yìí. ṣé ẹ mọ̀ pé ọ̀sẹ̀ kìíní lọ ìkejì lọ ó sì padà jáde. gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ pátá a gbọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ èèyàn ń rùn. ó sọ̀rọ̀ pé ìyá ẹ̀ ní ọmọ bá àyàn jà, ó ní ọmọ ṣe kinní kan, ó ní ọmọ ṣe gbá good. ìtò dáa nìyá yìí ti ṣe. ṣùgbọ́n wá débì kan ẹnìkan kò lè ní kó ọmọ bá àyàn jà o, ẹnìkan kò lè mú ẹ lọ́wọ́ fáwọn ọ̀tá ẹ o, ẹnìkan kò lè máa bọ́ tẹ́ ẹ ṣe o. ó sì jáde sórí afẹ́fẹ́. kí ló fẹ́ káwọn èèyàn máa kọ́ lórí irú nǹkan báyìí? àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dàgbà, kí ló fẹ́ ká máa kọ́ lára ẹ̀ gẹ́gẹ́ bí òṣèré, gẹ́gẹ́ bí obìnrin? èmi ò ní sọ jù báyìí lọ. jáwọ́ ń bẹ̀, àyè máa continue láti máa sọ fún ẹni pé jáwọ́ ń bẹ̀. tí ìbá sọ̀rọ̀ ìyá wa Queen Salawa Àbẹ̀ní tí wọ́n bí àwa yìí dà, ká sọ wípé a fẹ́ dá lóhùn tí wọ́n bá tẹ̀sí, àti pé eégún ìṣílẹ̀ yàkánà ó dáa bó ṣe dárúkọ wọn yẹn, wọ́n jò kọ́ owó tẹnu ẹ jáde o. dó gbogbo èèyàn mọ̀ páwọn ló ń bá wí, ṣùgbọ́n má jẹ́ orúkọ wọn tẹnu ẹ jáde o. àwọn tí ó jáde fún ẹ máa pọ̀ láwọn tó ò lérò gan tán jẹ́ èèyàn. rọra fìyà yẹn lẹ̀ láyé ẹ̀, jẹ́ kó ṣiṣẹ́ ọwọ́ ẹ̀, jẹ́ kó kí ẹni tó bá wù ú. ìwọ ni kó lọ fura sọ̀rọ̀ ara ẹ̀. ìjàngbọ̀n kì í sèso re o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń wo ìkànnì Jugba Master Channel. iná Ọlọ́run ṣẹ́ kò ní jó yín tọmọtọmọ. bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí station yìí, àdúrà lèmi ọmọ gbà fún yín wípé àánú Ọlọ́run ò ní fi í sílẹ̀. wọn ò ní wé yín lọ́kùn bí ọ̀gá, wọn ò ní so yín mọ́lẹ̀ bí ọ̀bọ, wọn ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ. ẹ bá wa subscribe, ẹ máa like channel wa, kẹ́ẹ̀dẹ̀ máa bá wa fi comment sílẹ̀, torí pé ikú iṣẹ́ ló ń mórí oníṣẹ́ yá. orúkọ mi ò yí padà, Ṣeun Agboola, Chief Kpùkẹ́, wọ́n nànú lè gé wa Aláròyé, ààrẹ àfìdíjagun ọ̀rọ̀, bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master Jùgbàjọ, Pastor Skele tí èlìlè wò bí wọ́n wájú kó wẹ̀yìn o, wọ́n ní fi wá ṣètùtù orílẹ̀-èdè yìí.